ǹjẹ́ ẹ káàsán ní gbogbo ilẹ̀ kílẹ̀ tátẹ́gùn ètò yìí bá fẹ́ lé lọ́sàn-án tòní ọjọ́ kẹsàn-án oṣù kejì ẹgbẹ̀wá ọdún ó dín méjì lẹ́yìn ikú olúwa wa. ìjẹ́ gbogbo ilẹ̀ kílẹ̀ tátẹ́gùn ètò yìí bá fẹ́ dé lọ́sàn-án tòní akínyín káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ pẹ̀lú ọmọ yín olórí adé ọmọ adéwùmí lórí ìbílẹ̀ rédíò tá a ta kàn mọ́lẹ̀ káàkiri àgbálá ayé. ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò báyìí. a sì bà lọ́wọ́ gbogbo àwọn tá a gbá ilé lọ́wọ́. a sì bà lọ́wọ́ aláwọ̀ àbí tó jẹ́ àlọ́ ń jẹ́jọ ká tún padà lọ́sẹ̀ tèyí. ìjẹ́ gbogbo àwọn àgbààgbà mẹ́rìndínlógún tó dún mẹ́rin lódùúfẹ̀ ibi ojúmọ́ gbogbo mọ́ wálé ayé láǹkìyín lọ́sàn-án tòní. àwọn ìyá mi Àbẹ̀ní ajímọ̀jẹ nǹkan tó léegun. ǹjẹ́ ẹ káàsán o gbogbo àwọn tá a bá ń wájú nídìí sọ̀rọ̀ ká fakò mú òkun ẹ̀yọ a sì bà lọ́wọ́ yín náà. àwọn tó ń bọ̀ lẹ́yìn náà a sì bá ti yín o gbogbo ibikíbi tátẹ́gùn yìí bá fẹ́ dé orílẹ̀-èdè kórílẹ̀-èdè tẹ́ ti ń gbọ́ ètò bó ṣe ń lọ lọ́sàn-án tòní ìbáàjẹ́ UK ní Germany ní US ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ ti ń gbọ́ pàápàá wọn tí a nílùú Nàìjíríà ń bí akínyìn káàbọ̀ ìwọ olódùn ọba ọmọ atẹ́nigbọ́rẹ́ akínyìn ẹ káàbọ̀ sórí ètò lọ́sàn-án tòní. bẹ́ẹ̀ ni Òṣogbo òròkì akínyìn ẹ káàbọ̀ sórí ètò ẹ̀dẹ̀mọ̀gbọ́ àrógun akínyìn ẹ káàbọ̀ sórí ètò. bẹ́ẹ̀ ni Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ ẹ káàbọ̀ sórí ètò. àwọn Èkó akété ńkọ́ ẹ káàbọ̀ sórí ètò fún tọjọ́ tòní. gbogbo ibikíbi tí a ti ń gbẹ́tò wa ẹ káàbọ̀ sórí ètò bó ṣe lọ fún tọjọ́ tòní. ètò ń tẹ̀ ẹ́ síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Hello Daddy, how you doing? Hope Mama's doing okay. Been 4 years and 11 months now. Oh my God, you get it about. Hello, it was true what you said to me. That life in the city is unbelievable. Had to struggle just to get by every day, and I could barely find my way. ǹjẹ́ ìbà ọmọdé eléyìí o ìbà abilékọ tó wà nílé yìí ìbẹ̀ ń lóyún sínú ìbà ọ̀dọ́mọdé tó wà nílé yìí o ìbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìbà bàbá ìbà mọ̀mọ́ o ìbà gbogbo àwọn tó ń bọ̀ agbétò fún tọjọ́ tòní àti gbogbo ètò tó kù tó ń jáde látòrí ìbílẹ̀ rédíò tó ka kàn mọ́lẹ̀ tó káàkiri àgbálá ayé. à ń kì yín o à ń kì yín. ǹjẹ́ èmi lọ́mọ elédè tí mo bá wọn médè bọ́rí kí n tó gbàlú ẹdẹ lọ ń gbèrè ìgbà táwọn onídẹrẹ́ ẹ̀yẹ rí ń kóre tiwọn kiri. wọ́n lé olórí àdó ọmọ adéwùmí pọ́rọ̀ yìí dàsọlà pé wọ́n sọ débi èrè. ǹjẹ́ ẹjẹ́ rí bẹ́ẹ̀ o tó bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ àbẹ̀rẹ̀ ètò nítọjọ́ tòní. ẹ wọ́n gbàgbé pé abala méjì báyìí lè tó pín sí o. abala àkọ́kọ́ la pè ní bó ṣe ń lọ gan. abala kejì la tún ń wo kàyéfì kàyéfì tó ń ṣẹlẹ̀ láàgbàlá ayé la fi ń fi tọrọ àwa létí. bẹ́ẹ̀ lọ́jọ́ tòun tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tá a sì tún kẹ́yìn amábala kan orí ètò yìí abala tó pé àwọn ọba nílẹ̀ Yorùbá á sọ̀tàn wọn fún wa. tẹ́ ẹ̀ bá gbàgbé ní ìtò kọjá ọba Abdulrasheed Tẹ́lúwàn ti Ìwó olódò ọba ọmọ atẹ́nigbọ́lá ọmọ atẹ́nigbọ́rẹ́ Ìwó tí ò nílẹ̀kùn pé ewúrẹ́ kékeré ni wọ́n fi ń sọ ilé bàbá tó bí wọn lọ́mọ. ọba ìlú Ìwó la gbé wá lásọ̀tàn wọn nígbà tá a mẹ́tò yìí wá gbẹ̀yìn. bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní àtúmọ̀ọ́bà kan tó ṣe gan-an rìn ọba kan tó káàyà ọba kan tó yẹ pé ọba ni láwùjọ àwọn lọ́balọ́ba. ọ̀rọ̀ba yìí náà ìtẹ̀gbésí ayé bàbá láàfin òdiwọ̀n ilé ayé wa ní abala kan lórí ètò bó ṣe lọ nítọjọ́ tòní. ẹ̀ka tó bẹ̀rẹ̀ ètò náà ẹ jẹ́ ń ṣe báyìí ní ẹ jẹ́ àfẹsẹ̀ rájò ká tó wá bọ́ sábàlá ètò fún tọjọ́ tòní. ṣùgbọ́n mo mọ̀ pé mo lè ṣìnà. ọ̀dà mi lọ́jọ́. mo rí pé ayé lè ṣòro. Forgive me, Father, but I gotta take a chance. Oh, I'm already gone, so just pray for me. Forgive me, Father, but I
ẹ̀mọ́ gbàgbé pé bó ṣe ń lọ lè tọ́ àmọ́ jẹ́ bẹ́ẹ̀ sì ni orí ìbílẹ̀ rédíò láwà báwo ni lábala àtọ̀dọ̀ tí ń lọ báwo dẹ̀ ni ẹkú òru bẹ́ẹ̀ ni pàápàá wàá tàwà lórílẹ̀‐èdè nàìjíríà ń bí ẹkú tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ bá kàwọn ròyìn tó ń jáde wọ́n fi tó wa létí àwọn nìmẹ́ẹ̀ àwọn àjọ tó ń rí bí ojú ọjọ́ ṣe ń ìyípadà tó ń bójú ọjọ́ wọ́n jẹ́ kó yí wa pé a sì ní sùúrù ni o torí pé ooru tí tó ń ṣẹlẹ̀ pé ó sì ṣeé ṣe pé kó tẹ̀síwájú fúngbà díẹ̀ àwa láwọn ìlànà kan kalẹ̀ tó yẹ pé a lè gbà tí pé àní fi bọ́ sí páńpẹ́ àrùn tó ń súyọ látara ooru ẹ jẹ́ a lọ sórí íńtánẹ̀tì ká lọ kà gbogbo nǹkan tó kọ síbẹ̀ nípa bá a ṣe lè dènà ooru tó wà nílé ìyẹn tó wà lóde ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà ń bí àwọn tó wà ní òkè òkun náà ó ṣe é ṣe pé wọ́n mọ́kà wọn tí wọn ẹjẹ́ àṣebáyé àpáta ayérayé Celestial Church ẹ ṣé gan ẹ káàbọ̀ sí rètò fún tọ́sán tòní bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó wò wá lé ẹ̀gbọ́n mi ó já sọ pé àǹtí Lọlá Susi ẹ káàbọ̀ sórí ètò fún tọ́jọ́ tòní nígbà yìí pé aṣọpá abala méjì ilé tó pín sí abẹ́lẹ̀ àkọ́kọ́ la ti ń ṣe àwọn nǹkan kàyéfì tó wà lórílẹ̀ àgbáláyé tá a fi ń tóra wa létí mọ́gbà yìí pé lábala àkọ́kọ́ yìí náà a tún fún mábala àmì ìwọ̀ tó fi jẹ́ kó jẹ́ mẹ́ta ìyẹn ni pé tá a ti máa sọ ọ̀tàn àwọn ọba tó wà ńlẹ̀ Yorùbá lónìí agbára Ọlọ́run ọba aláwòrábí à ń lọ sílùú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ ni ọba yìí wà agbára Ọlọ́run bá tabasọ̀tàn ọba yìí tán la tó máa dárúkọ ọba náà mò ń bọ̀ náà ká tó lọ síbẹ̀ n ò tí ì dé. A bí ọba yìí ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ọdún 1974 la bí ọba tá a fẹ́ sọ̀tẹ̀ lábala bó ṣe ń lọ́gán lórí ètò fún tọ̀sán tòní. ọba yìí lọ sí iléèwé Loyola College ní ìlú Ìbàdàn láàrin ọdún 1985 sí ọdún 1991. lẹ́yìn yìí ọba yìí gba iléèwé gbogbo nìṣe poli tó wà nílẹ̀ Ìbàdàn lọ tí wọ́n sì lọ kọ́ ètò bá a ṣe ń kà nípa ọ̀rọ̀ owó èyí tá ń pè ní accounting. ní ọdún 2002 ọba yìí kó àwọn ọkọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí sòdí lọ sí orílẹ̀-èdè Canada ibi tí wọ́n ti lọ ṣe ìpàdé bí orílẹ̀-èdè náà pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì jẹ́ bí wọ́n sì máa wọ nǹkan àlùmọ́ọ́nì solid mineral tó wà ní ìpínlẹ̀ Ondo. ní oṣù kẹwàá ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2015 ni wọ́n yan ọba yìí gẹ́gẹ́ bí ọba ìlú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí láàrin àwọn mọ́kànlélógún 21 people contenders tí wọ́n jọ dupò ọba náà.
lẹ́yìn ní èyí ni wọ́n ṣe ìwúyè fọ́ba náà látìgbà tọ́ba yìí ti gorí oyè ọba yìí ò tẹ̀tì nípa gbígbé àṣà Yorùbá àti ìlú yìí láti gbé e lárugẹ. Ọba wo là ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ọba wo gan-an là ń sọ̀rọ̀ ẹ̀ lórí ètò fún tọ̀sán tòní. Ta ló mọ̀ tẹ́yìn bá mọ orúkọ ọba náà lórúkọ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò lágbára Ọlọ́run ọba alẹ́mù kékeré kan tá a fún yín tẹ́ ẹ bá lè tè sọ ẹ lè tẹ́ látẹ̀jíṣẹ́ tàbí tẹ́ ẹ pè wá tàbí kí ẹ sì comment sórí Facebook page wa ìyẹn 08068959611 kí lorúkọ ọba tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí lọ́sàn-án tòní tá a sọ tán ẹ̀tàn yìí ẹni tó bá mọ̀ kó sọ fún wa ká tó tẹ̀síwájú lórí ètò fún tọ̀sán tòní. When your legs don't work like they used to before, and I can't sweep you off of your feet, will your mouth still remember the taste of my love? Torí àkókò wa tí ò bẹ́ nìkan sọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ àṣìbẹ̀ orúkọ ọba tá a sọ tẹ̀ lọ́sàn-án tòní ọba náà ni Ọọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọọ̀ni of Ifẹ̀ ọba tá a sọ tẹ̀ lọ́sàn-án tòní bí ọba ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ibi tí wọ́n bá dé àti gbogbo iléèwé tí wọ́n lọ pàápàá àwọn ìlàkàkà wọn láti jẹ́ kí ẹ̀yà Yorùbá kó ṣọ̀kan látìgbà tọ́ba yìí ti jẹ́ wọ́n tún ṣe nǹkan mèremère sílẹ̀ Yorùbá pàápàá ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n jọba lé lórí mọ̀ pé Ifẹ̀ ní lórírun àwa Yorùbá ìdí nìyí tó pé ìtàn ọba tá a sọ lónìí ó jẹ́ pàtàkì sí wa ó jẹ́ pàtàkì fọmọ Oòduà tó wà lórílẹ̀ àgbàlá ayé bẹ́ẹ̀ ni bó ti ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀ ń gbàgbé pé bó ṣe ń lọ lẹ́tọ̀ ẹ̀ sì láǹfààní àtòrí ọ̀fẹ́ láti polówó ọjà yín lórí ògbó ètò tó ń jáde nílé iṣẹ́ ìbílẹ̀ rédíò pẹ̀lú owó tasẹ́rẹ́ náà ni ẹ kàn sáwọn olóòtú àtàwọn aláṣẹ iléeṣẹ́ yìí kájọ gbogbo à ń jẹ ẹ mọ̀ wípé ẹ tà bẹ́ẹ̀ ní kọ́kọ́ tà kọ́ mọ ẹran kókó tó tà bẹ́ẹ̀ ni ẹ bá wa ṣòwò ajé kẹfà jìra ṣe ajé bíi ṣẹṣẹ fún ètò nílẹ̀ síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé mò ń bọ̀ náà wò tí ì dé ẹ jẹ́ aṣáyé lókè lọ́hùn ká fẹsẹ̀ ìrìnàjò díẹ̀ ká tó bọ́ sábàlá ìtókàn lórí ètò fún tọ̀sán tòní. Owó la fi ń gbọ́ lérò, owó la fi ń dá sọ̀rọ̀, Ìjẹ̀bú bẹ̀rẹ̀ láti Ìjẹ̀bú Òde, tóbi dé Ìjẹ̀bú Gbòòrò, aláwọ̀ Ìjẹ̀bú alárèjì.
wò ó gbogbo lẹ̀kílẹ̀ tátẹ́gùn ètò yìí fẹ́ dé lọ́sàn-án tòní là ń kí yín pé ẹ kú darapọ̀ mọ́ wa lórí ètò fún tọjọ́ tòní ọjọ́ kẹsàn-án oṣù kejìlá sẹ́rẹ́ èrèlé ìyẹn oṣù èrèlé ẹgbẹ̀wá ọdún ó dín méjì lẹ́yìn ikú olúwa wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò bó ṣe ń lọ ètò bó ṣe ń lọ ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ abala tá a ti kúrò láti ń sọ ìtàn nípa àwọn ọba tó wà ńlẹ̀ Yorùbá báyìí tó wà ńlẹ̀ adúláwọ̀ ń bí bẹ́ẹ̀ ni lọ́sẹ̀ tó kọjá gbàtẹ́tò yìí wáyé gbẹ̀yìn asọ̀tàn ọba ìlú Ìwó bẹ́ẹ̀ ni tòní ọba Adéyẹyè Ògúnwùsì ẹni ìtàn ọba Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ làmútàn wá lọ́sàn-án tòní bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á tẹ̀síwájú àti mi Láìdé Ajíbìkẹ́ ẹ káàbọ̀ sórí ètò fún tọ̀sán tòní o bẹ́ẹ̀ sì ni àpáta ayérayé sí Anet Church ẹ ṣé gan tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò fún tọ̀sán tòní tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ á ṣe báyìí abala tó kàn lórí ètò ìyẹn labala kàyéfì ó ṣeéṣe kí kàyéfì ó mọ́ fi bẹ́ẹ̀ pọ̀ lọ́sàn-án tòní ṣùgbọ́n ibi tá a lọ gan-an lọ́sàn-án yìí ni abala tá a fi ń fọ̀rọ̀ lọ́rọ̀ kọ́ ara wa lọ́gbọ́n ibi tá a ti mú tàn tó ń ṣẹlẹ̀ sáwọn kan wá èyí tá a fi ṣòdiwọ̀n ayé tiwa náà aláǹfààní àtòrí ọ̀fẹ́ láti mọ gbà wọ́n mọ̀ràn torí wípé ọgbọ́n ọlọ́gbọ́n báyìí kò jẹ́ àpàgbà níwèrè bẹ́ẹ̀ ni ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ á ṣe báyìí ná ẹ jẹ́ á fẹsẹ̀ rájó ká tó bọ́ sábàlá tó kàn ìyẹn lórí ètò bó ṣe ń lọ fún tọjọ́ tòní. àwa ló kì í ṣe ìgbàkúgbà mi ò lè kàn wá ní ṣe bàbá mi àwa ló kì í ṣe àwa ló kì í ṣe. Túndé ní kó bá kí wọ́n dáhùn kọ́ mi ṣe bí ẹ ti lè fẹ́ gidi. Ṣé bí ẹni gbọ́ kí bíbọ́ ṣàlàyé tó ọmọ sọ́dí ikọ̀ mi kò kí ẹ kúlékúlé. Òrìṣà Ìjẹ̀bú wá tó wà níjà o. Ayé olè òrìṣà Ìjẹ̀bú wá tó wà níjà ọba níta lòdì. Àsìkò àròdá òjò tó rọ̀ lórílẹ̀‐èdè yìí fún tòní ìyẹn tí ń ṣe àkọ́kọ́ orí ẹ̀ nínú ọdún 2018 agbára Ọlọ́run ọba àtúrà o kò ní gbòdì lára wa lágbára wà láwùrábí ẹ jẹ́ á ṣe báyìí ẹ jẹ́ á lọ sábàlá àgbọ́kọ́gbọ́n fún tọjọ́ tòní ibo gan là ń lọ ìtàn wo àti ìrírí wo la fẹ́ fi bọ́ra wa lọ́sàn-án tòní ìyẹn lábala àgbọ́kọ́gbọ́n lórí ètò bó ṣe ń lọ. Sí olóòtú ètò bó ṣe ń lọ ó ní ẹ jọ̀wọ́ ẹ gbà mí nímọ̀ràn ó ní ọdún díẹ̀ sẹ́yìn ó ń ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ òun ó ní àwọn sì ń gbé nígbé ayé àlàáfíà di bí nǹkan bíi ọdún kan sí méjì sẹ́yìn. ó ní òun lọ́mọ kékeré kan lọ́wọ́ bí ọmọ ọdún méjì lásìkò tí à ń sọ̀rọ̀ èyí. ó ní àbúrò ọkọ nǹkan ó wá gbé ọ̀dọ̀ àwọn èyí tó ń lọ sí iléèwé lágbègbè ibi táwọn wà ó nítorí pé ibi tí àwọn fámìlì wọn tó ń kù ẹbí wọn tó kù ń gbé ó jìnnà síbi tí iléèwé yìí wà iléèwé yìí sí ilé ti àwọn pé iye owó tí wọ́n fi wọ ọkọ̀ débẹ̀ ò fi bẹ́ẹ̀ gajara lọ ó ní sí èyí ó ní àwọn ẹbí àti ọkọ òun pé wọ́n pàrọwà fún òun pé kó wá máa gbé ọ̀dọ̀ àwọn di ìgbà tí ó fi ṣe tán níléèwé tó wà yìí. bẹ́ẹ̀ ni ọ̀dọ́mọbìnrin tó jẹ́ àbúrò kan yìí ó kẹ́rù wá àwọn sì jọ bẹ̀rẹ̀ sí ní gbé papọ̀. ó ní ṣùgbọ́n látìgbà tó ti dé ọ̀dọ̀ àwọn kò lè mú ọwọ́ dàdí tọ̀ ìyẹn tó jẹ́ wípé kò í bá wọn dá síṣẹ́ ilé kankan lẹ́yìn kó gbọ́ kó fi tó lóyìnbó ń pè ní earpiece sótí kó sì máa gbọ́ orin gbogbo
kó máa gbọ́ orin káàkiri inú ilé. Ó ní kódà ohun tó ń wọ ọmọ kékeré lọ́wọ́ kò lè fi àsìkò díẹ̀ sílẹ̀ láti bá wọn fi tójú tọmọ ló bá ti iléèwé dé òun àti apc ó sì mọ̀ gbé kódà tóun bá parí oúnjẹ òun ló lọ pè ní inú yàrá pé àti lágbájá oúnjẹ yín ti wà ní dáìnì. Ó ní ṣùgbọ́n ní ọjọ́ kan òun fi ọmọdébìnrin yìí tó jẹ́ àbúrò ọkọ yìí òun fi sílẹ̀ ẹni tó ti tó ọmọ ọdún 25 ìyẹn tó lóyìnbó ń pè ní 25 years of age. Ó ní òun sọ fún kóun tó kúrò ó sì fọmọ kékeré tó ń gbé tó ń tọ́ lọ́wọ́ lásìkò náà sílẹ̀ pẹ̀lú ẹ̀ pé kó bá òun fojú tó pé òun sáré fẹ́ dé ọjà lọ ra nǹkan lọ́jà. Ó ní òun fi kalẹ̀ pẹ̀lú àbúrò ọkọ yìí nínú ilé. Ó ní ó dà pé ọmọ yìí ti jí ti pẹ́ tí ó sì ń sunkún tí àbúrò ọkọ yìí tí yóò gbọ́ nítorí earpiece tó fi sétí. Onígbà tó gbọ́ sí ó lọ bá ó fún lóúnjẹ díẹ̀ tó lè fún ó gbé ọmọ yìí sórí chair ìyẹn ìjókòó tó wà ní pálọ̀ tó ti ń gbàlejò. Onígbà tó ọmọ yìí máa jí padà ọmọ yìí yí ṣubú ó yí lulẹ̀ látòrí ìjókòó tó wà níbi tó ti ń gbàlejò yìí ìyá ń pè ní living room. Ó dojúbolẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní ké. Ó ní síbẹ̀síbẹ̀ àbúrò ọkàn yìí ò gbọ́ igbe ọmọ yìí. Ó wà nílé ìdáná tó ti ń dá iná. Ọmọ yìí sì bẹ̀rẹ̀ sí ní ké níbi tó wà tí ó ní ìgbà tó ń ti ọjà bọ̀ ó ní takisí tó gbé òun tó ń wà níta títà ló ti ń gbọ́ tọmọ yìí ti ń ké tó ń jẹ̀rora níbi tó ṣubú sí. Kí wá ló ṣẹlẹ̀ lẹ́yìn èyí? Mú bọ̀ ẹ má yí kúrò ń bẹ̀ o bó ṣe ń lọ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ìbílẹ̀ rédíò níbi tá a wà yìí a mọ̀ jẹ́. Òrìṣà Ìjẹ̀bú òrìṣà Ìjẹ̀bú òrìṣà Ìjẹ̀bú àgbẹ̀wá níjà o kùsùn ayẹyẹ òrìṣà Ìjẹ̀bú àgbẹ̀wá níjà o ọba ń ta lóde Ìjẹ̀bú ajẹ́kìlẹ̀ ìṣòwò. Òrìṣà Ìjẹ̀bú òrìṣà Ìjẹ̀bú òrìṣà Ìjẹ̀bú òrìṣà Ìjẹ̀bú òrìṣà Ìjẹ̀bú àgbẹ̀wá níjà o ayẹyẹ òrìṣà Ìjẹ̀bú àgbẹ̀wá níjà o ọba ń ta lóde Ìjẹ̀bú ajẹ́kìlẹ̀ ìṣòwò. Òrìṣà Ìjẹ̀bú òrìṣà Ìjẹ̀bú òrìṣà Ìjẹ̀bú. Ó ní nígbà tó ń wọnú ilé òun fi tìkára lọ bá a nílé ìdáná tó wà òun sì mú òun yọ earpiece tó wà létí ẹ̀ pẹ̀lú fóònù tó fi ń gbórin òun lẹ gbogbo ẹ̀ mọ́lẹ̀ ìyẹn túká. Ó ní lẹ́yìn ọ̀rẹ́yìn ó gbìyànjú láti fi fóònù míì pe ọkọ òun ó sì rojọ́ fún nǹkan tó ṣẹlẹ̀. Ó ní sí ìyàlẹ́nu ọkọ òun pè òun láti ibi iṣẹ́ tó wà pé ṣé òun lẹ́tọ̀ọ́ láti fọ́ fóònù tó ń rà lówó iyebíye fún àbúrò òun mọ́lẹ̀. Ó ní láìsí àgbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó ní àbúrò ètùtù pé àwọn ẹbí ọkọ tó kù ó sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó rò ó tí òun láì dáa fún wọn. Ó ní lẹ́yìn èyí ọkọ òun jẹ́ kó ń gbà tó dé òun dé ilé ọmọ tí ó ṣubú yìí gbogbo ojú ọmọ yìí ló ti dáròjẹ̀ tó pé ó bó mọ́ ibi tó jábọ́ sí. Ó ní lẹ́yìn èyí ìgbà tọkọ ń dé kò sọ nǹkan kan kò ṣàìsọ. Ó ní kó ń sáà mọ̀ pé òun ó kúrò nílé torí pé nǹkan tó ń ṣe yìí tó ń ba fóònù àbúrò ń jẹ́ pé ó jẹ́ nǹkan tó jó òrírí ó jẹ́ nǹkan tó yẹ pé òun ò lè fara mọ́. Ó ní fún ìyàlẹ́nu pọ̀ wọ́n á rò pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣé ó yẹ kí ọkọ òun gan kó tún wá gbè lẹ́yìn àbúrò ẹ̀ tí ó sì mọ̀ pé nǹkan tábúrò ẹ̀ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó. Ó ní lásìkò tó ń kọ̀wé sí wa yìí ọkọ òun ò sí nínú ilé ó ti finú lélẹ̀ fúngbà díẹ̀ ó ti jẹ́ kó yé òun pé kóun tó padà délé kóun ti kẹ́rù òun kúrò nílé torí pé òun ò fẹ́ bá òun nínú ilé mọ́ nítorí ọ̀rọ̀ àbúrò ẹ̀ tóun fọ́ fóònù ẹ̀ mọ́lẹ̀. Ǹjẹ́ ibi alọ́ládé yìí ọmọ Nàìjíríà àti gbogbo orílẹ̀-èdè tó kù tẹ́ ti ń gbétò yìí ẹ gbọ́ ń ta ló jẹ̀bi ni àbí ìmọ̀ràn wo ni àbí kí lọ̀rọ̀ tiyín gan
lórí n tó ṣẹlẹ̀ yìí ṣé ìyàwó ló jẹ̀bi ni ọkọ ló jẹ̀bi ni àbúrò ló jẹ̀bi ni àbí ta ni ò mẹ́jọ́ dá láàrin ọkọ àbí ìyàwó agbẹ́jọ́ ẹnìkan dá àgbò òṣìkà ni bẹ́ẹ̀ sì ni àlọ́gbọ́n kan bí ṣe ń wò ó mọ́ torí ẹ̀ la fi mú wá sọ́dọ̀ yín pé kẹ́ ẹ bá wa gbà wọ́n mọ̀ràn kẹ́ ẹ bá wa dá sétò torí pé ọgbọ́n ọlọ́gbọ́n báyìí kò jẹ́ àpàgbà níwèrè tó tó ṣe bí òwe tẹ́yìn bá fẹ́ dá sétò pẹ̀lú ìta mú wá lọ́sàn-án tòní ẹ lè tẹ̀ ẹ lè comment bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí lórí Facebook page wa tàbí kẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́ sórí 08068959611 nọ́mbà tẹ́ láǹfààní láti máa tẹ̀tẹ̀jíṣẹ́ sí àmọ́ gbàgbé pé bó ṣe ń lọ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò UK ìbílẹ̀ rédíò Nàìjíríà ìbílẹ̀ rédíò gan-an níbi tá a wà yìí àmọ́ jẹ́ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ náà ẹ jẹ́ àfẹsẹ̀ ìrájọ́ díẹ̀ ká tó máa tẹ àwọn àtẹ̀jíṣẹ́ èyí tó ti ń wọlé lọ́lọ́kan ọ̀jọ̀kan èyí náà sì lélẹ̀ ẹ lè comment sórí Facebook page wa ká kà á torí wípé ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́ẹ̀kan sí kò jẹ́ àfàgbà níwèrè ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ náà ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ 08068959611 tàbí +234 80 68 95 9611. eléyìí la fi ń kí gbogbo àwọn tó fẹ́ ṣègbéyàwó lọ́la ẹ̀yà ń kí n pé ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni o lágbára Ọlọ́run ìwòyí oṣù mẹ́sàn-án oṣù mẹ́wàá sásìkò tá a wà yìí lágbára Ọlọ́run ọba ìgbì ọmọ tuntun ní òmò tó ń lé wa ọkọ ìyàwó ẹ̀yin náà ẹkú ìnáwó ẹkú ìnára bẹ́ẹ̀ ni ìyàwó ẹkú ìfọmọnìyàn ṣe ẹkú ìfọmọlúàbí ṣe lágbára Ọlọ́run ọba ilé àtura o gbogbo àwọn tó fẹ́ sílé lọ́la ilé àtura o gbogbo àwọn tó fẹ́ sòkú àgbà náà ẹkú ẹ̀sẹ̀ ìdè o bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó fẹ́ so nǹkan tàbí mìíràn ìyẹn ní wíkẹ̀ndì ìyẹn tó pé ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí lágbára Ọlọ́run bọba aláwòrán bí ibi tá a ti mú náà àbùdí nítorí okun bẹ́ẹ̀ sì ni àbùdí nítorí ọ̀sà gbogbo ibi tá a ti mú Ọlọ́run àfọ̀pọ̀ rọ́pò síbẹ̀ o ẹ̀gbọ́n mi ọmọlọ́lá lọ́lá ẹ káàbọ̀ sórí ètò Bútọ̀sán tòní o mo lérò pé ẹ bá ètò pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tá a nà sórí atẹ́gùn lọ́sàn-án tòní ẹ̀yin náà kọ́mẹ̀ntì ẹ sọ nǹkan pàtó tó yẹ kárábìnrin yìí ṣe tàbí pé nǹkan ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ gbà wọ́n pàápàá àwọn mìíràn tó yẹ pé wọ́n sì nǹkan tó ṣẹlẹ̀ yìí ń ṣẹlẹ̀ sáwọn náà lọ́wọ́lọ́wọ́ torí wípé nígbà wípé ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń sọ ọgbọ́n kára ẹni o tó bá rí bẹ́ẹ̀ pàtà káwọn tó létò kan tàbí kejì ṣe lọ́la ẹ̀rọ ń gbàgbé pé tẹ́ ẹ bá fẹ́ kára yóò gbọ́ nǹkan tẹ́yìn ń ṣe tàbí nǹkan tẹ́yìn ń tà orí ìbílẹ̀ rédíò ní kẹ́ máa bọ̀ torí pé ẹ̀tà báyìí ní kọ́kọ́ tà ọmọ ẹ̀rọ kókó tó tà o tó bá rí bẹ́ẹ̀ náà ẹ jẹ́ àwọn nǹkan àwọn àtẹ̀jíṣẹ́ tó ti wà lọ́wọ́ wa yẹn nípa ìṣẹ̀lẹ̀ tá a nà sórí atẹ́gùn fún tọ̀sán tòní ẹ jẹ́ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ń sáré dókè lọ́hùn ká tó padà mọ́ ka àwọn àtẹ̀jíṣẹ́ tó ti wà lọ́wọ́ wa èyí náà sì lè ṣe bẹ́ẹ̀ nípa títẹ̀ ẹ́ sí 08068959611 tàbí kẹ́ ẹ comment sórí Facebook page wa bẹ́ẹ̀ ṣe ń wò wáyìí lágbára ọlọ́ọ̀ba á sì ká àájẹkù gbọ́ ọmọ Nàìjíríà agbẹ́pẹ́tẹ́tò yìí ń fẹ́ dé àájẹ́ kí wọ́n gbọ́ nǹkan tẹ́yìn náà sọ lórí ìṣẹ̀lẹ̀ tá a nà sórí atẹ́gùn fún tọ̀sán tó yẹ. orúkọ mi ni ìyáàfin Yẹ́misí láti ìlú Èkó arábìnrin yìí ò lẹ́tọ̀ọ́ bó ṣe wù kó mọ láti fọ́ fóònù àbúrò ọkọ ẹ̀ mọ́lẹ̀
tó bá ṣe pé ó nídìí onírànlọ́wọ́ kó gba ọmọ ọ̀dọ̀ torí wípé àbúrò ọkọ ẹ̀ tó bá ràn án lọ́wọ́ ó fẹ́ láti ràn án lọ́wọ́ ni kò pọn dandan fún un. orúkọ mi ní Àfáà Àlàtí sí olóòtú ètò bó ṣe ń lọ. Ọkọ arábìnrin yìí ò na sùúrù sí i torí pé kò yẹ kó gbé ìyàwó ẹ̀ lé àwọn ẹbí ẹ̀ lọ́wọ́. ó yẹ kí arábìnrin yìí kó bẹ ọkọ ẹ̀ ní kán sì parí ẹ̀ ní tùbínùbí kí ó má ya ti aláriwo lọ ṣùgbọ́n kí wọ́n pa láṣẹ tàbí kí àbúrò ọkọ yìí kó kúrò ní inú ilé kó lọ gba ilé fún un tó bá pa dandan láti má jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó padà ṣẹlẹ̀ mọ́. orúkọ mi ní Ìyáàfin Bọ́lá. arábìnrin yìí ni ó jẹ̀bi nítorí pé kò ní àǹfààní àti ẹ̀tọ́ kankan láti gba fóònù. arábìnrin yìí ló jẹ̀bi torí pé ó yẹ kó gbé ọmọ ẹ̀ tó mọ̀ pé ọmọ ìkókó ni dání nígbà tó ń jáde. tó bá ti gbé dání ní irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹ̀. arábìnrin yìí ló jẹ̀bi torí pé ó ti mọ orí èèyàn tí àbúrò ọkọ ẹ̀ jẹ́ kò yẹ kó gbé ọmọ lẹ̀ tí ó bá tó ti mọ̀ yìí pé aláìbìkítà ni. sí olóòtú ètò bó ṣe ń lọ ẹ jẹ́ kí arábìnrin yìí mú ẹjọ́ náà lọ sọ́dọ̀ wòlíì wọn tàbí àáfàá wọn kí wọ́n bá wọn parí ẹ̀ ní tùbínùbí. bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ lè tó tẹ̀ síwájú kẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ láǹfààní àtòrí ọ̀fẹ́ wọn láti ka àwọn àtẹ̀jíṣẹ́ tó wà níwájú wa mọ̀tẹ́ bá sì pẹ́ tẹ̀ síwájú láti fi èrò tiyín hàn nípa ìṣẹ̀lẹ̀ tá a nà sórí àtẹ́gùn lọ́sàn-án tòní ẹ lè máa kọ́mẹ̀ntì sórí Facebook page wa lágbára Ọlọ́run bá a sì kà á sáwọn ọmọ Nàìjíríà àti gbogbo ibi tètò yìí ń fẹ́ dé létí pátápátá ẹ gbàgbé pé bó ṣe ń lọ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ìbílẹ̀ rédíò níbi táwa ìyá ọmọ ń jẹ́ mo sọ lẹ́ẹ̀kan pé tẹ́yìn bá fẹ́ polówó ọjà kan tàbọ́jà mìíràn tàbí fẹ́ sí wọn kan tẹ́ fẹ́ káwọn aráyé ó mọ̀ dúdú dájú ẹ má gbàgbé pé ilé iṣẹ́ kan wà tí ẹ lè láǹfààní àtòrí ọ̀fẹ́ láti polówó ọjà yín ní owó péréte tí ò ga ju ara lọ ìyẹn tó ṣe pé owó òdàkọ̀mù náà là ń gbà lọ́wọ́ yín ẹ kàn sáwọn aláṣẹ àti apàṣẹ ìbílẹ̀ rédíò láti jẹ́ kí gbogbo aráyé mọ̀ nǹkan tẹ̀yìn gan ṣe níwà àbítẹ́ ẹ̀wọ̀n yẹn bó ṣe wá rí bẹ́ẹ̀ ẹ má gbàgbé pé bó ṣe ń lọ lẹ́tọ̀ àti apálẹ̀ àkọ́kọ́ ti lọ ẹ̀kejì náà kásẹ̀ ńlẹ̀ báyìí ìwé tá a ti sọ̀tà arábìnrin tó mú wá fún wa èyí tó sọ nípa àbúrò ọkọ ẹ̀ tó ń gbélé èyí tí òbíkítà tó jẹ́ kọ́mọ ṣubú èyí tí òun fọ́ fóònù rẹ̀ lọ́kọ̀ ní kò ń jáde torí ẹ̀ tá a sì láwọn ọmọ Nàìjíríà àtàwọn ọmọ tó kù náà tó sì ń fi tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ èyí tá a kà sí àwọn ọmọ Nàìjíríà ṣé gan tẹ́ mú wa lórí ètò fún tọjọ́ tòní àti Láìdé Ajíbíkẹ́ ẹ ṣé gan Àpáta Ayérayé Celestial Church ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan bẹ́ẹ̀ ni àǹtí Ọmọlọ́lá lọ́lá ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò ẹ̀gbọ́n mi ó já sọpẹ́ ńkọ́ bẹ́ẹ̀ ni àǹtí Lọ́lá Súsì náà ńkọ́ ẹ bá ń kí wọn ní àbẹ̀ òun ẹ má gbàgbé pé bó ṣe ń lọ lẹ́tọ́ lágbára Ọlọ́run ọba ẹ ká tó parí ètò lọ́jọ́ tòní ẹ já ń fi àsìkò yìí gbà wá mọ̀ràn pàápàá ọ̀dọ́ langba tá a wà ń ta tá a rò pé
pé à ń fẹ́ kọ́kọ́ tàbí nǹkan mìíràn ṣùgbọ́n tá a láǹfààní àti oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú níbi nǹkan tá a wà yìí gan a gbàgbé yí pé iṣẹ́ báyìí lògùn ṣẹ́ o tá a bá múra ṣiṣẹ́ ẹni tó bá múra ṣiṣẹ́ ló jẹ́ àyè ìṣẹ́ o bẹ́ẹ̀ ni tá a bá fi irun dúdú tá a bá fi ṣiṣẹ́ irun funfun kọ́ ọ kọ́lọ́mọ yẹ ká fi gbàárù o torí ìdí èyí nǹkan tẹ́yọ̀ ọwọ́ ẹ̀ bá lè bá ní ti dáadáa mọ́ ọ sí o bẹ́ẹ̀ ni iṣẹ́ tó bá wà lọ́wọ́ ẹ̀ mọ́ ọ sí o torí wípé ọ̀gá mi kan ló máa ń sọ wípé iṣẹ́ tí yẹn bá ń ṣe tó bá lè yọ owó paracetamol ń bẹ̀ kò yẹ ká fi lẹ̀ torí pé iṣẹ́ náà á pè tó dẹ́ra wá ní àwọn àsìkò tó ń bọ̀ lọ́jọ́ iwájú ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ lórúkọ aláṣẹ àpàṣẹ ìkànnì tá a wà yìí la fi ń dágbére lórí ètò fún tọjọ́ tòní pé lágbára Ọlọ́run ọba tẹ́lẹ̀ mi ò bá gbà á tá a sì mọ̀ pẹ́lẹ́ mi ò lè gbà torí pé àwọn àǹsọ̀ ọmọ aráyé lóore ọjọ́ mẹ́jọ tún lè tó tídà lórí ètò bó ṣe lọ fún ti ọjọ́ tòní ṣé gan tẹ́ darapọ̀ mú wa gbogbo lẹ̀kílẹ̀ tátẹ́gùn ètò yìí fẹ́ dé gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ wa lórí ètò ṣé gan o àdúpẹ́ o àmọ̀rírì yín o olórin adé ọmọ adé òmí ló kọ tèmi o ọmọ ògbé ìkọlá ni mí ọmọ aládé ṣẹṣẹ fún ìlú ọba tèmi ládé wà tá àmọ́ dé mọ́ òpó mẹ́rin ló làlú bàbá tó bí ní lọ́mọdó ọkọ lọ́sọ̀gùn pé ní ọkọ lọ sókè ẹ̀dẹ̀ ọkọ lọ sókè èjìgbò ọkọ tó kù ló gbà àṣẹ̀dó lọ nílé bàbá tó bí ní lọ́mọ èmi lọ́mọ tẹ́wúrẹ́ bó jẹlẹ́sẹ̀ gbàgede tágùtàn bó jẹlẹ́sẹ̀ yàrá tákùkù gbogbo ń gbọ́ síbi ọ̀pẹ ìlé tètè kí tó kọfara lé kọfara oko ìlà Ọ̀ràngún ni mí ọmọ ìlà tí ò lóògùn ẹmu lóògùn lu bàbá tó bí ní lọ́mọ olórí adé ọmọ adé òmí rè o lágbára Ọlọ́run bá tẹ́lẹ̀ mi ò bá gbà ọjọ́ méje là á tún pàdé olórí ètò bó ṣe ń lọ lágbára Ọlọ́run ọjọ́ mẹ́jọ yìí ẹni nǹkan ó gbé nǹkan ránu aláàrẹ̀ ó jàgbá torí pé oyin ó kàn sí i lágbára Ọlọ́run bá ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ o akíyìn o àṣìbàlógbọn ẹni tẹ́jọ gbẹ́tò lọ́jọ́ tòní o àwọn ọ̀yà arógbàsọ dúdú mọ́balẹ̀ ẹ ṣé gan o bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn àfa tó wà lóde